yóò bá jọ ni wá o sí ọ̀dà sáà nǹkan tí mò ń sọ o ibẹ̀ làwọn ọba náà ti máa dìde lẹ́sẹ̀kẹsẹ̀ tí wọ́n máa kí torí wọ́n máa kí pàdé ẹ̀ ọ̀rọ̀ mi yé yín ẹgbẹ́ wo bí tèmi náà sọ yẹn. mi ì dá gómìnà lẹ́bi o mi ì dá gómìnà lẹ́bi ibùn mi ì dá Ọbásanjọ́ lẹ́bi. ṣùgbọ́n bẹ́ẹ̀ ti sọ yẹn àwọn ọba wa àwọn púpọ̀ nu wọn wọ́n ti kiri àwọn wọlé torí owó níwájú àwọn púpọ̀ yìí èyí ọ̀tọ̀ nìyẹn ṣùgbọ́n at the same time náà Ọbásanjọ́ tó bá jẹ́ pé ọmọ Yorùbá tó lóun jẹ́ ló jẹ́ kí èyí ṣe wọ́n ti ń rò lórí Ọbásanjọ́ yẹ kó mọ̀ pé ìbọ̀wọ̀ fún gbọ́dọ̀ wà fún ọba nílẹ̀ Yorùbá ó yẹ kó mọ̀ pé irú nǹkan bẹ́ẹ̀ gan tó bá ṣẹlẹ̀ ó lè má sọ ọ́ bẹ̀yẹn gan ó pe káńsù ẹ̀kọ́ ọba ìrànlọ́ sí tó sọ fún wọn pé nǹkan báyìí tó bá ṣẹlẹ̀ next time o báyìí ṣẹlẹ̀ máa ń yẹ irú nǹkan tó ṣẹlẹ̀ yóò ní ṣẹlẹ̀ mẹ́yẹn tí wọ́n bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni tí gómìnà bá dé àwọn ọba ọ̀dọ́ ti tàbí gbogbo tó bá jẹ́ ilẹ̀ Yorùbá wọ́n á fi gómìnà ẹ̀ka àbọ̀tà òfin nígbà wọ́n á tẹ̀sí fún wọn everybody ni máa ọ̀dà wọn aráàlú. àgbọ̀yé. ọ̀rọ̀ bá ti gbọ́ ìjọ ìlú lójú torí àti ìmọ̀tẹ́lẹ̀ pẹ̀lú ìyàn tó jẹ́ ni wọ́n sì ní ìbò náà ní tẹ́lẹ̀ tó ọ̀rọ̀ tó gbọ́ ọdún ara ẹ̀fọn náà bá. bẹ́ẹ̀ni ẹgbọ́n tí Mr. Abdulkadir sọ pé rádaràda kò sí ọba kankan mọ́ nílẹ̀ Yorùbá ó tọrọ ni. ọba wà ní Yorùbá àwọn ọba wà ní Yorùbá kan sọ bẹ́ẹ̀ ni ọdún ọ̀fìn tí wọ́n bá ní àwọn ọba kan wà náà tó jẹ́ pé wọ́n sì dúró lọ́wọ́ wọn nítorí àwọn olóhùn ìjọba Yorùbá o. ẹ ṣé gan sa ẹ ṣé bàbá wa ẹ ṣé púpọ̀ ọ̀rọ̀ ni bàbá wa sọ wọ́n pè wá sọ́tún wọ́n pè wá sósì wọ́n bá wa sọ tó ń jẹ́ òótọ́ ọ̀rọ̀ wọ́n àjọ fi yéra wa àwọn bàbá wa wọ́n ní wọn lẹ́bi bẹ́ẹ̀ ni wẹ́rẹ́ ní bàbá Ọbásanjọ́ náà ò lẹ́bi bọ̀ bí wọ́n ṣe gbé kalẹ̀ òun ni ó fẹ́ ṣe ó kù díẹ̀ káàtó ẹ gbọ́ mi gbogbo lé òótọ́ ọ̀rọ̀ lẹ́sọ̀ ó lè kù díẹ̀ káàtó kò sí àwọn bàbá wa wọ́n lè dìde nígbà tí gọ́vnà bá ń bọ̀ tí gọ́vnà yọ̀dọ̀ wọn mo dẹ̀ mọ̀ pé gọ́vnà lè fi wọ́n ṣeré ibi tí mo jẹ́rìí bàbá Ṣèyí Mákindé sí nìyẹn kò wọ́n ní fi wọ́n ṣeré wọ́n máa lọ síbẹ̀ wọ́n á kíra wọn bọ̀t ìgbà tó yẹ pàwọ̀ síbẹ̀ níwọ̀n bá tá a rí online òun náà la fi ṣe pé báwo ló ṣe fẹ́ jẹ́ àwọn àgbàlagbà míì wà tí wọ́n yìí máa bọ́ sórí ipò yìí àwọn ọmọ ẹlòmíì náà máa wà tó máa lò even nínú àwọn tẹ́ ń wò mí lénìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wà tó máa wò mí tó yìí máa gbọ́ mi tó jẹ́ pé orí ọba náà gbé tó yìí máa padà jọba yẹn tó ní wọ́n máa jáládé báwo ló ṣe fẹ́ jẹ́. hello sir ẹ ra sa o. ẹ pé ètò. àwa nìyẹn sa o olúwa ba ló ń tò. mo ń wo programu yín lọ́wọ́ but network ẹ̀ kàn ń bírèkì. ẹ ṣé gan sa. orú Ọbásanjọ́ orú Tinubu ló ń yọ lára wọn. orú tó ń yọ lára wọn nìyẹn ọ̀rọ̀ yín gbọ́dọ̀ pọ̀ jù. orú tó ń yọ lára wọn nìyẹn. oró bàbá Tinubu ló ń yọ lára wọn. ló ń yọ lára wọn tí mo sọ bẹ́ẹ̀. kí lẹ wí sà ẹni oró tí bàbá Ọbásanjọ́ tó ń yọ lára wọn oró bàbá Tinubu ló ń yọ lára wọn. ó sì jẹ́ nìyẹn. ó dàbọ̀. ẹ tún gbọ́ abẹ́ kó kálukú sọ ti inú ẹ̀ kí ó kálukú pè kí a lè mọ̀ kẹ́lẹ́ yìí sọ a lè máa kọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ní máa tọ́ a lè sí wa ní òye kí ẹ tún bá pè wọlé ìtẹ́yìn bá sọ ẹnìkan ò mọ̀ tán èmi ò mọ̀ tán ẹ̀yin náà ò mọ̀ tán ẹ jẹ́ kí gbogbo wa jọ fi wéra wọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíì tó ń wò wá àtẹni tó tún máa wò wá gbogbo wọn náà pátá àwọn náà máa rí gbogbo tó ń ṣẹlẹ̀ wọ́n dẹ̀ máa kẹ́kọ̀ọ́ látara ọ̀rọ̀ tẹ́ bá sọ nínú ìgbà tẹ́ bá pè wọlé ẹ̀wọ̀n tí bàbá yìí sọ wípé kìí ṣe mo sọ bẹ́ẹ̀ bàbá yìí sọ pé oró tí bàbá Ọbásanjọ́ ń yọ lára wọn oró bàbá Tinubu náà yọ lára àwọn lọ́balọ́ba Allah èmi ò mọ̀ nípa ẹ̀ ó lè jẹ́ bẹ́ẹ̀ ó lè má jẹ́ bẹ́ẹ̀ ọ̀rọ̀ ńlá ni ọ̀rọ̀ tó ṣe kókó àṣírí tó pamọ́
àwọn lọ́balọ́ba ti wá di ẹni tó yẹ pé wọ́n wọ aṣọ yìí lọ sóde. Ǹjẹ́ sí aṣọ ẹ̀tẹ́ kọ́ náà wá wọ̀ wálé? Ọlọ́run ní jẹ́ ká sọ ẹ̀tẹ́ bá yín lọlé ẹ̀yin lọ́balọ́ba. Bọ̀ yín tó ń dùn àwa ọmọ Yorùbá òun là ń sọ jáde. Yín tó ń dùn ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn òun là ń sọ jáde. Toró jẹ́ kàyéfì fún wa pẹ̀lú tó ṣẹlẹ̀ sí yín. Toró jẹ́ kàyéfì fún wa pẹ̀lú tá a gbọ́ àti tá a rí. Ó dùn wá lọ́pọ̀lọpọ̀. Ó dùn wá lọ́pọ̀lọpọ̀. A mọ̀ pé ẹ̀yin níjọba bọ̀ ẹ máa bá wa wò ó ṣe fáwọn bàbá wa. Ẹ̀yin ìjọba torí pé kẹ́ ẹ rántí pé tó bá tó tásìkò àwọn náà lẹ máa lọ bá. Mo kí bàbá mi ọ̀gá mi mo kí yín gọ́vnà wa tọ̀yọ́ mo kí yín ẹ kú ọgbọ́n ẹ kú ètò torí gbogbo ìgbà mo máa ń gbádùn yín púpọ̀ torí ẹni tí wọ́n kọ́ tó tún gbẹ̀kọ́ ni yín ẹ ní ṣìṣe lórí ipò tẹ́ wà torí mo mọ̀ pé ẹni tó bọ̀wọ̀ àgbàlagbà lẹ jẹ́ ẹ jọ̀ọ́ ẹ tún bá wa gbé àwọn lọ́balọ́ba yìí jókòó ẹ bá wọn sọ̀rọ̀ kí wọ́n mọ bí wọ́n ṣe máa ṣe láwùjọ. Ẹ̀yin lọ́balọ́ba ẹ lọ sí àtúnṣe ara yín ìtẹ́ jẹ nílé díẹ̀ lọ jẹ́ àbí níbi tẹ́ máa ń wọ̀ ìpèbí àwọn tí ẹ ṣe ẹ lọ ṣe kí àṣẹ lè padà sẹ́nu yín. Mr. Matthew mo kí yín Mr. Ṣẹ́gun mo kí yín ẹ jọ̀ọ́ torí t'Ọlọ́run mo rọ̀ yín mo bẹ̀ yín ẹ bá subscribe sí YouTube wa ẹ rí àwọn àṣírí oríṣiríṣi ní YouTube wa ẹ bá lọ subscribe síbẹ̀ so ẹ lè máa gbọ́ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ ẹ jọ̀ọ́ bá lọ subscribe sí mo bẹ̀ yín mo rọ̀ yín. Gẹ́gẹ́ bí tí mò ń sọ lọ tí a bá ní ká jọ fojú wò kí a jọ fojú wọn wò ẹ máa mọ̀ pé kìí sí ọ̀rọ̀ tó yẹ tí ó yẹ kó jẹ́ bẹ́ẹ̀ ọ̀rọ̀ yẹn le jù ọ̀rọ̀ yẹn le jù nígbà bàbá Ọbásanjọ́ nínú àwọn ọ̀rọ̀ tí wọ́n wá sọ tí mo fi wá rí pé bàbá Ọbásanjọ́ wọ́n mọ tí wọ́n sọ wọ́n dẹ̀ fẹ́ kọ́ ẹ̀yin lọ́balọ́ba lẹ́kọ̀ọ́ ni kí ẹ lè mọ̀ wọ́n nígbà táwọn wà lórí ipò àwọn ń dọ̀bálẹ̀ fọba bọ̀ táwọn bá wọ yẹ̀rù wọ́n lè dọ̀bálẹ̀ fáwọn ìntẹ́nìkan ò rí nìyẹn bó ṣe kó rí ni. Wọ́n jẹ́ kó yé yín pé ẹ má gbàgbé àṣà àtìṣe ẹ gbọ́ torí pé bí ẹ ṣe ń ṣe ẹ tẹ̀lé òun ló jẹ́ kí rẹ́dẹ̀rẹ̀dẹ̀ yẹn rẹ̀ yín lára. Bàbá Ọbásanjọ́ wá kọ́ yín lẹ́kọ̀ọ́ ń bẹ̀ yẹn ni. Ẹ̀yin ọba ẹ ti fira yín wọ́lẹ̀ ọba ò lágbára lórí ilẹ̀ mọ́ tó fi jẹ́ pé ìjọba ló ń gbalẹ̀ lọ́wọ́ ọba lọ́wọ́ yìí pẹ̀lú agbára. Mo kí Mr. Sunday mo kí ẹ jẹ́ fún mi ṣẹ́jú. Bàbá wa wọ́n kọ́ yín lẹ́kọ̀ọ́ ni torí ọ̀pọ̀lọpọ̀ tó ń ṣẹlẹ̀ gẹ́gẹ́ tó yẹ kó máa ṣẹlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ tí àwa ń fojú rí ẹ̀ ń fojú wa rí rẹ́dẹ̀rẹ̀dẹ̀ ẹ̀ ń fi ojú wa rí rẹ́dẹ̀rẹ̀dẹ̀. Mo rọ̀ yín mo bẹ̀ yín gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí kò yẹ kó máa rí bẹ́ẹ̀ gbogbo eléyìí tó hápù yìí kò yẹ kó máa ṣẹlẹ̀ torí ẹ̀ ká máa mú eléyìí kò yẹ kó máa rí bẹ́ẹ̀ ẹ má torí owó yín tẹ́ fẹ́ jẹ Ọlọ́run ti jogún ẹ̀ fún yín ẹ má bí ó yẹ títa gbogbo lẹ̀ tán. Ǹjẹ́ ìgbà wo lẹ́yìn lọ́balọ́ba lẹ́rọ títí ká ẹ wá instrumenti ẹ jẹ́ ká dìtẹ́tì ilẹ̀lẹ̀ bíbà yìí lágbègbè wa kí ni ọrọ̀ tí a níta lè máa fi ṣe ọrọ̀ ajé gbogbo ẹ̀yin lọ́balọ́ba tẹ́ jọba lágbègbè tẹ́ wà ẹ wá àwọn machine tó fi test ilẹ̀lẹ̀. Ǹjẹ́ kí ni nǹkan tó wà lórí ilẹ̀ yẹn kí ni resources tó wà lórí ilẹ̀ yín tó yẹ pé tẹ̀mí tẹ̀lé àwọn ìjọba tó bá yẹ pé mọ àwọn resources tó wà lórí ilẹ̀ yín ni
ibẹ̀ lẹ́ ti máa negotiate pé nǹkan báyìí lẹ́rẹ́ máa yọ, nǹkan báyìí ló máa yọ fún ìlú, nǹkan báyìí ló máa yọ fún ìjọba láti tòlù ṣe. Ìjọba ò lè ṣàdédé gbà lọ́wọ́ yín. Ẹjọ́ máa iye báyìí lọ́mọ ìlú máa gbà, iye báyìí ni ìlú fún ara ẹ̀ máa gbà, ọmọ ìlú lásán iye báyìí ló máa gbà ní tax. Níta bá tún wá kọ́lé iṣẹ́ yẹn síbẹ̀ tó bá máa wà nǹkan ọ̀rọ̀ tó bá wà nínú ilẹ̀, gbogbo àwọn ọmọ ìlú lẹ́ẹ̀fì síbẹ̀. Tí gbogbo ọba tó wà lágbègbè kọ̀ọ̀kan bá wá rí resources oríṣiríṣi, ẹ jẹ́ sọ fún yín, kò sí tó kàn wá pẹ̀lú petrol wọn o, kò sí kó tó kọ́ wa pé ìlú rí rúdurùdu o, ìlú máa wà òkè. Gbogbo ọba ṣe pọ̀ tó nílẹ̀ Yorùbá tó bá yẹ pé ọ̀rọ̀ tí mò ń sọ yìí, gbogbo yín ẹ lọ wá àwọn detective tí wọ́n ń detect nǹkan tó wà, resources tó wà lórí land tí ẹ jẹ ọba lé lórí àwọn ballets tí ẹ ń detect nǹkan tó wà lórí ipò yìí, lórí àwọn nǹkan yìí tẹ́ ń detect lórí ẹ̀, tó bá yẹ pé bẹ́ẹ̀ ń detect ẹ̀ tẹ́ ẹ rí pé ọ̀rọ̀ wà káàkiri. Agreement ni pé ìjọba o, ẹ̀yin lẹ́ni 50% o, ìlú lóní 30, ìlú máa gba 30%, ọmọ ìlú ló máa gba 20%, àtobìnrin àtọkùnrin, àbí 50%, arúgbó ló máa gba 5%. ọ̀rẹ́ ẹ̀ sanwó fáwọn arúgbó, ẹ̀ sanwó ìfẹ̀yìntì yẹn, gbogbo yẹn máa yọ kúrò. Bí wọ́n ṣe máa ń ṣe nǹkan nìyẹn tí ìlú máa fi develop. Nínú state kan mọye ọba tó máa wà ń bẹ̀, gbogbo agbègbè tí ọba yẹn wà, gbogbo àdúgbò tí wọ́n jọba lé lórí, wọ́n lè dictate ẹ̀ kí wọ́n rí ọrọ̀ ajé tó wà níbẹ̀, kí gbogbo àwọn àdúgbò yẹn tí wọ́n jọba lé lórí yẹn, kí ọmọ àdúgbò yẹn máa ṣiṣẹ́ ní company tó bá sílẹ̀ kan dẹ̀ máa rí ọrọ̀ ajé ń bẹ̀. Bẹ́ẹ̀ ló yẹ kó rí káàkiri. A ṣe yẹn, à ń talẹ̀ kiri, à ń ta báwọn Ìgbò, là ń ta báwọn Haúsá, gbogbo àwọn kan ya àrónú. Wá ibi tí ọrọ̀ ajé wa wà, before kẹ́ tó máa talẹ̀ jù, ẹ wá ibi tọ́rọ̀ ajé bá wà tí ìlú máa fi develop.